bí mo bá mi lọ sóde màá sọ fọ́kọ wẹ́rẹ́ Oko Oro. Bí mo bá mi lọ sóde màá sọ fọ́kọ létòlétò. Orí tó fún mi lọ́kọ kò máa ní gbọ̀ngàn o. Mi kí gbogbo àgbáyé. I Prophet Wumi Oko Oro sí Challenge Church. Ìyá bùgá gbogbo wọn lórí afẹ́fẹ́. Ẹjọ́ ta ló sọ pé kò rí bẹ́ẹ̀? Wọ́n sọ bẹ́ẹ̀. Olórí nìyọ. Ìbà Ọlọ́run. Ìbà gbogbo ẹ̀yin aṣíwájú wa. Gbogbo ẹ̀yin tí mi bá nídìí iṣẹ́ entertainment industry yìí. Kò ní bàjẹ́ fún wa. Bẹ́ẹ̀ni, gbogbo àgbáyé tẹ nífẹ̀ẹ́ Ọlọ́run lára wa. Ìbà yín. Mi wá pe àkọlé òjìji ayé tèmi ní. Àpọ́nlé òsì fọ́ba tí ò lólórí. Bàbá Ìjẹ̀ṣà, congratulations o. Mo kí ẹ. Ewu iná kì í pa òdì, ajá tó relé ẹkùn tó bọ̀, ká kíkú ewu. Bẹ́ẹ̀ni, àwa náà wà lára àwọn tó jà fún ẹ. Lọ wo péjì mi lórí Facebook, Oko Oro Wumi. Tàbí Wumi Oko Oro. Wà á rí bí mi ṣe jà fitafita fún ẹ. Mi dẹ̀ kí Yọ̀mí Fábíyì náà. Àpàṣe orí. Ó máa ń tọ́jà kọ́rọ̀ ẹ rí bẹ́ẹ̀ yẹn. Bàbá Ìjẹ̀ṣà. Ó fẹ́ràn fà. Kò sí tó ní kírú ẹ má níyàwó méjì mẹ́ta. Kì í ṣẹ̀ṣẹ̀ tí ò bá síyàwó ńlé sá. Tọ́pọ̀lọpọ̀ àwa obìnrin. Ọkọ getting size sit down there lobìnrin máa ń fẹ́. Àwọn ọkọ oníṣẹ́ ìjọba tó jẹ́ aago mẹ́fà ni wọ́n aago mẹ́rin tó bá ti síwọ́ wọ́n á máa retí ọkọ wọn lé láago mẹ́fà. Ọ̀rọ̀ sáà ò dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn, sáà kì í sunlé. Ìtò máa ń fà á tó jẹ́ pé ìyàwó kì í fi dúró ńlé sáà nìyẹn. Ẹ mú àmọ́ òsásìn. Iṣẹ́ ajé ni. Bàbá mi Chief Ebenezer Obey ó ní òrìṣà bí ajé tí ó ajé níyà. Bẹ́ẹ̀ ni tí ò bá síyàwó nílé sáà kì í ṣẹ̀ṣẹ̀. Àmọ́ wà níyàwó. Mẹ́gan ni. Tó bá jó níyàwó ni. Bẹ́ẹ̀ ni. Tí kì í ṣe ọkàn tí kì í ṣe méjì kódà kí wọ́n ti lọ. Bẹ́ẹ̀ ni. Àwọn tó fìyà jẹ gbé yẹn wọn bá ti fìyà jẹ o. Everybody wọ́n máa dúró fọ́kọ wọn tán ni. Wọ́n ní gbà kẹ́nìkan fìyà jẹ. Wọ́n á jọ pàdé lókè ni. Wọ́n á gbóra wọn kámẹ́rà. Bẹ́ẹ̀ ni. Jẹ́ fi kan ṣàkàwé fún ẹ. Láńkó ọmọ ọba Dubai. Táyọ̀ owó kóhun àti ìyànà network kan máa jà tó. Ẹnìkan ò gbọ́dọ̀ dé kó sọ pé òun fẹ́ fìyà jẹ Láńkó ọmọ ọba Dubai. Àwọn èèyàn gáà sọ fún wípé ó wá jẹjọ́ ọkọ ẹ. Àtàwọn ìyàwó mi tí Láńkó ọmọ ọba Dubai bá ti fẹ́ rí. Ó wà lè ṣàfóbìnrin o. Tọ́ra wa ni iyọ̀ ayé ó ṣe bẹ̀rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Wàá wá ṣọ́ra fún oúnjẹ ẹ̀fà. Bàbá Ìjẹ̀ṣà ṣọ́ra fún oúnjẹ ẹ̀fà. Wọ́n ránṣẹ́ pé ẹ̀kọ́ wa jẹyàn and so what? Jẹ́ kí n sáré summarize kan fún ẹ o. Tí mo fi sọ pé wàá sá fún oúnjẹ ẹ̀fà. Àwa society kan, àwa ń bì kan. Wọ́n wá ọ̀dọ̀ oúnjẹ fún wa. Èpìyà tó gbé dòdò hanu lọ́dún yẹn. Pléètì kọ̀ọ̀kan máa lo 100,000. Bẹ́ẹ̀ ni àwa society yẹn. Pléètì kọ̀ọ̀kan máa lo 100,000. Kì í ṣàsìkò sí nǹkan. Èpìyà tó gbé dòdò hanu. Òṣùpá mátàgbà mọ́lẹ̀ kíngí kẹ́ngẹ̀kẹ́ngẹ̀. Ó wá wọnú òtẹ́ yẹn. Òtẹ́ lóṣùpá. Wọ́n wá dúró ní reception lọ́dọ̀ àwa society yẹn.
mo wá ní bàbá ìjẹ̀ṣà ẹ bá wa rè o ó dẹ̀ padà mi wá gbé pléètì tọ̀dọ̀ tèmi mi gbé fún ẹ ó jẹ́ yẹn kọ́ ló dùn mí ò ṣe bẹ́ẹ̀ mi ni mi pè ẹ́ tí mo ní kó wá jẹ́ kì í ṣàṣe pé ìwọ ló yọjú ràn bọ́ mo pè ẹ́ mi ní kó wá jẹ́ náà mo dẹ̀ gbé fún ẹ ó wá lọ tán tọ́rọ̀ tún gbé ó gbé pléètì yẹn jáde lọ ni o kì í ṣe nǹkan tí èèyàn máa dúró jẹ tán lóòjọ́ ń bẹ̀ o èèyàn lè jẹ́ lóòjọ́ ṣùgbọ́n kì í ṣe oúnjẹ kéèyàn jẹ́ ní wait and get ó wá lọ tán mo wá request fún mi àwọn èèyàn wá yọrí wọn ni bẹ́ẹ̀ lẹ́gbẹ́ ti yín fún bàbá ìjẹ̀ṣà ọpẹ́lọpẹ́ yèyé sílífà ọkọ olóyún tọ́rọ̀kọ ẹ̀ ló ń ṣe hòtẹ́ẹ̀lì ní gàndò lọ́dún yẹn lọ́hùn Òṣùpá mẹ́ta gbà wọn lẹ̀ ọ̀rẹ́ Àlàbí tẹ̀mí gangan ìjọba ọ̀rẹ́ ọba ló wá play lẹ́yìn yẹn ni dádì mi K1 the ultimate náà wá play lóòótọ́ yẹn Ìgbòho la pé Àlàbí tẹ̀mí gangan la pé lọ Ìgbòho ní Pàṣọ ti wá play ibi mi wá ń lọ lélẹ̀ wàá sá fún oúnjẹ ẹ̀fà Wumi Oko Oro tó ló ń jẹ́ bá rí mi tó rojú máa fa ìjẹ̀sù mi ò ń so oníjẹ gúdúragúdú tó kọ́lé páànù kùn jẹ́ kí n tún sáré sọ̀kan fún ẹ gbogbo èèyàn ló mọ jẹ disco gómìnà àwọn ẹgbẹ́ man tó ta Ivory Coast sí currency upman vai music mo á fẹ́ lọ mo mú àbúrò mi Quadri Hamzat nígbà tó wà ní rédíò Nàìjíríà ó ti wà ní Ghana sìn mo lọ introduce ẹ̀ sí Dejisco lógún pa Dejisco wá ọ̀dà pléètì ẹja odò méjì Dejisco gbé kan fèmí náà pé Oko Oro ó ṣe mí lálejò mo wá gbé pléètì oúnjẹ tèmi ẹja odò yẹn mo wá gbé fún Quadri Dejisco ní rárá èmi ló ń ṣe lálejò mo ní ẹ má ṣe yọnu ẹni tí mo mú lẹ́yìn ẹ jẹ́ kó jẹ́ Quadri náà ni àǹtí mi ẹ̀yin ni ó gbé fún mi ní rárá mo mú ẹ lẹ́yìn ìwọ ni kò jẹ́ bàbá ìjẹ̀ṣà tó bá jẹ́wọ́ ni ò ní gbérú oúnjẹ yẹn fún Quadri Hamzat wàá jẹ́ oúnjẹ ẹ̀fà ẹni ìfà wàá sá fún lè tó dé yìí o ò ní rẹ́bú ẹ̀yìn mọ́ o wàá ṣọ́ra ẹ gan Ọlọ́run náà dẹ̀ ṣe kí ni aṣọ wa láṣọ papọ̀ ó dẹ̀ lè sáfóbìnrin o torí bó tún máa mọ́kè obìnrin náà ni wàá rọ̀ mọ́ àwa níyọ ayé Wumi Oko Oro ní ẹ máa sọ pé tóbìnrin bá o ẹni bá sọ pé tóbìnrin bá o ẹ pé kó nítọ̀hún fọwọ́ fọ̀nà o bóyá jòtà tàbí ojó bọ́lọ́jọ́ mi nìyẹn ẹ máa bá pàdé lórí YouTube channel Wumi Oko Oro TV ẹ jẹ́ máa like mi ẹ máa love mi ẹ máa subscribe síbẹ̀ lágbára Ọlọ́run inú ò ní fara sínú kú ọlá yín ni mo jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ ṣé mi dúpẹ́ ẹ wá lè fẹ́ ṣalárinà o alárinà lèmi o ẹ pé alárinà o ẹ ń wọ́kọ̀ ẹ ń wáyàwó alálùbáríkà wà lẹ́yìn àlùbáríkà tèmi gangan lẹ́wọ̀ yìí o yálà bí tèmi gangan no be ṣe rárá lábí Pàṣọ no be ṣe rere ẹ wo mọ̀mọ́ yín Jíbọ́lá ó sọ wípé ẹ wo mọ̀ sí kò dára nù rí òwe sẹ́fọ̀ Ìjíbọ́lá ẹ̀yin náà ẹ wò náà ẹ lọ wo fọ́tò èmi àtàlàbí tèmi gangan when I was a young ẹ rí i pé kàkàkà tún nìyà wà ká tiẹ̀ ti di grandma a sì ń ṣe kíni a tún wà lórí pápá bó ṣe yẹ kó rí nìyẹn 09024343377 WhatsApp number nìkan nìyẹn tẹ́ a fẹ́ pè mí sórí aago èmi ni màá gbé 08141214070 àní jìyà obìnrin o àní jìyà lọ́wọ́ obìnrin ẹ̀yin ọkùnrin ẹ lọ fẹ́ yàwó sílé torí irú ọjọ́ báyìí obìnrin wúlò gan o torí wèrè ilé náà ṣe ní wèrè ta a nípàdé ayọ̀ aládùúgbò kì í dọ́là.